ti ṣèwádìí ń pa dáadáa mo ti ṣe investigation. irọ́ ló ń pa àkókò ṣe bàbá ẹ̀. aláṣẹ ò lè ṣẹ ni o because ìgbà tí wọ́n lọ ń yá owó kan mi ò sí bẹ̀. ọmọ ní bẹ́ẹ̀ ṣe wẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ kẹ́mi náà ìkànnì ẹ̀ kò yẹ kó jẹ́ mi nífẹ̀ẹ́ mi. owó tí mo gbàgbọ́ máa fi mọ́mí àti káàdì ẹ̀ parọ́. òwe Yorùbá ọ̀nà méjì ló pín sí ẹ̀ àwọn kan ní káàkiri wèrè lọ́kọ̀ ìyàwó kárí ọ̀nà lọ àwọn kan ní àwọn ò lè pe màálù ń bọ̀dà torí pé àwọn fẹ́ jẹun jẹ́bi tọ́wọ́ dé dùn a máa pe màálù ń bọ̀dà ni o. ẹ lérí sọ. bó o ní ti ọmọ ìtìjẹ. ọmọ yín ni. ẹ wá àlàyé gbogbo alẹ́ lẹ́wọ̀n o kọ́lá má da ogun àhámọ́ ni. bàbá ẹ̀ ló máa rogun àhámọ́. sọ́tọ̀ ọ̀dàlẹ̀ burúkú ó lè wọ́n bíà. tó bá jẹ́ pé nǹkan tó máa mú bàbá mi kúrò ní àhámọ́ burúkú yẹn ni màá ṣe. ọpọlọ nǹkan máa ṣe. ṣé ìyá àwọn ẹlẹ́kọ̀ọ́ mẹ́lẹ̀ jáde mú jáde lọ sí ibo fúnra ẹ̀ mú lọ́nà àwọn. ó yá débi wá pọn dáadáa àwọn olówó wọn wá owó tèmi wọ́n san. ọ̀rẹ́ dàbí ajá tó lọ sílé ẹ̀kún ní ẹ̀rọ máa kí pé ó pín wà lọ́gọ̀ ni. ẹlẹ́wọ̀n kan wà bó ṣe wà ní tó bá rí òun ló máa jẹ ẹlẹ́wọ̀n kan wà bó ṣe wà ní tó bá wù òun ló máa jẹ ẹlẹ́wọ̀n kan wà ó lè bọ́ takú lọ gbàtẹ́kù ẹlẹ́wọ̀n kan wà inú àhámọ́ tí ó kù sínú wa. ọ̀dà àkóso wàhálà ẹ̀jẹ̀ kú sọ́wọ́. ọlọ́wọ̀n ò ní jẹ́ ọ̀dà mi kú sí ẹ̀wọ̀n. ẹlẹ́dàá mi kù sí èsì. ta ni mo wá ṣètì ò dárí jì mí. ẹyin ló gbowó náà mi tí mo ní kẹ́ wá mú ọkọ mi rèé. kókó mo mọ̀ jẹ́ àríṣòro tó máa mú wa gba kámú òjijì. òun tẹ́tẹ́ mo kẹ́ lè dájọ́ lọ́wọ́ ara yín kí lè tẹ́ wá rìpọ̀tì. báwo ṣe wá fẹ́ jèrè ẹ̀.